ẹ̀yin èèyàn ẹ máa ń ṣe mistake kan mistake dẹ̀ máa ń ṣe yẹn mo fẹ́ correct ẹ̀ wọ́n láwọn èèyàn tẹ́ ń blame Yínká TNT òun ló encourage ṣé gbogbo wa kì í gbọ́ Yínká TNT ni òkè ká ní pé torí pé à ń wo Indian film ìwà tó ń wù bẹ́ẹ̀ afẹ́fẹ́ máa wò à ń wo fíìmù ibi tó ti lọ jalè ìwọ náà fẹ́ lọ jalè ṣé àwọn tó ń ṣe fíìmù yẹn lọ máa wá mú ni àbọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ló yẹ kó ọpọlọ tiẹ̀ ìwọ òfin ronú ni ṣé inú díẹ̀ ni wọ́n ti ń ronú tó bá jẹ́ wípé torí nǹkan téèyàn ń sọ online nǹkan táwọn èèyàn ń ṣe àwọn tó kù lè máa ṣe because bóyá wọn ò lẹ́bi ìwọ tó mọ lébi tó ti wá tó mọ àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó mọ nǹkan tó lè lose. Why do you want to do it? Okay, so TNT bá ní poison yìí dáńsì kó lọ gbé mu wá lọ gbé mu ẹ má máa sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ. Yínká TNT is doing her content. Emma, I don't know why people are thinking back. Okay, tí Yínká TNT bá ní pé ẹ lọ dó bàbá yín ẹ má lọ dó. Ṣé ẹ̀yà wèrè ni? Tí TNT bá ń ṣe content tó bá ní ẹ̀rọ mú sniper kẹ́pọ̀ tí ì mọ́. Ẹ̀yin ò ṣe lọ ṣe tó fi jẹ́ nǹkan burúkú bẹ̀lẹ̀ ńkọ́ ṣé gbogbo wa ìkọ́ là ń gbọ́ ni ńjọ́ tẹ́lòmíì bá wá tó bá wá sọ̀rọ̀ ó ní kẹ́ máa fi ṣàríkọ́gbọ́n ẹ̀yin tẹ́ bá practice ẹ̀ àti your own peril ni tó bá dẹ̀ wọ̀n ẹ́ tó fẹ́ practice ẹ̀ tó bá ti mọ̀ wípé n tí mo fẹ́ practice yìí ó máa jẹ́ kí n lose àwọn nǹkan ṣé Yínká TNT máa bẹ́ẹ̀ lose ẹ̀ gbogbo tó bá gbé nǹkan tó dáa fún ẹ dání tó gbé family tó dáa dání tó mọ́lé tó ti wá ó yẹ kó ṣerú ẹ̀ ni. Student Yínká TNT ni Yínká TNT ń defend ẹ ó lè defend ẹ because bí ọ̀rọ̀ ṣe jọ 9 lójú tèmi ó lè jẹ́ 6 lójú tiẹ̀ Yínká TNT tó ń ṣe òun ò ṣe síta kó gbé síta tó bá jẹ́ pé àwọn tó kù gbọ́n ni ṣèbó oníkálukú ń ṣe tiẹ̀ ní kọ̀rọ̀ ni àbáwọn tó máa ń pè sórí Yínká TNT tó máa náwọn ṣe ṣọ́nà àwọn rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n gbé síta. So I don't know why people are blaming Yínká TNT. Some people are saying make MEWOLAKA kiniko. Ṣé MEWOLAKA ló ràn pé kó lọ ṣe threesome ni? MEWOLAKA is a bad role model. Ó wá tú láṣìírí síta. I don't understand. Ṣebí tó bá bò wọn ò ní tú. Òun ló gbé sí késẹ̀tì lọ ṣe tú now. So I don't blame her. I don't blame all of them. Sisi Alagbo nìkan. Only mo blame because she's an adult. She knows the consequences of her action. Let her face it. You understand? Her consequences of her action. Let her face it. So tó bá jọ lọ jalè ni, àwa ní pé òun wo fíìmù kan, kíní kan ni money heist ni, bó ṣe lọ jalè nínú báǹkì, òun kọ́ lọ mú àwọn tó kọ́ òun nínú money heist, bó ṣe lọ make any sense ni. O lè listen, o lè wo nǹkan. Tiẹ̀ wá ní kó mú ọpọlọ ẹ̀ kó fi rò pé Ọlọ́run má jẹ́ ojoojúmọ́ kálá wo àwọn èèyàn tó commit suicide ó ṣe commit suicide. It's just an excuse for nonsense, please. Ẹ jẹ́ ká máa think positively. Ẹni tó bá ṣe nǹkan as an adult, hold that person responsible as an adult. I don't buy that. I don't buy that. Gbogbo wa là ń gbọ́ Yínká TNT. Àwa ò ṣe lọ ṣe. Àwọn tó ń fantasy ẹ̀ wọ́n lè máa gbọ́ kọ́ máa ṣe coded but kò ní kẹ́ ṣe kẹ́ gbé sórí TV na online kẹ́ gbé sí orí phone kẹ́ record ẹ kẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa hold anybody tó bá ṣe nonsense responsible for their nonsense ẹ máa wá àtàmọ́ Sisi Alagbo own up to her mistake ọkọ ẹ̀ náà own up ẹ má máa wá ẹjọ́ òṣì jàre ẹ jẹ́ ká grow out of it, please. Because a lot of people will make that mistake and put it on other people's head. Because we are still doing that nonsense. And repeat that same thing. Èèyàn kan ló kọ èèyàn kan. Okay, òun ò ṣe ní pé torí Yínká TNT kọ òun wípé okay o kó òun ṣe báyìí kó lọ máa ṣe kó wá máa sọ pé Yínká TNT ló ní kó òun lọ ṣe pé yóò ní dá lọ sẹ́wọ̀n. Nǹkan ẹyọ kan tí orí kọ́nu gbogbo nǹkan tí Yínká TNT ń ṣe ni àbí gbogbo èyí tí MEWOLAKA ń sọ. No now, ẹ̀ka ẹ̀jọ̀ ẹ̀ka ẹ má máa fi ọ̀rọ̀ wọ́rọ̀, please. It's not making any sense. Ìwọ tó bá lọ́pọlọ tó ń tì pẹ̀lú sẹ́ǹsẹ̀ kò máa gbọ́ kíní Yínká TNT kò máa fi kọ́ ọgbọ́n. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí MAMACITA tí ó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí látàrí ìjà tí ó lọ láàrin MEWOLAKA tó fi kàn Sisi Alagbo àti Yínká TNT. Kí ni o tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa? Pé nǹkan tó ṣẹlẹ̀ sáwọn èèyàn
Ọlọ́run má jẹ́ kí n ṣe ni. Don't practice it. Tó bá fẹ́ jìn sọ́fì ayé, tó bá fẹ́ káyé ẹ bàjẹ́. That's the only advice I will give you. Ó ṣe lọ para ẹ̀ torí àwọn kan náà wọ́n fẹ́ para àwọn. Abẹ́gì ọ̀rọ̀ wèrè ni.